obìnrin tí wọ́n ní ó lóyún fún gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ yorùbá ọdúnládé adékọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí sàámú alájọ ìyún ayọ̀mídé dáúdù ó mà ti padà sọ̀rọ̀ lórí awuyewuye tó gba gbogbo ìlú pàápàá orí ẹ̀rọ ayélujára tóbìnrin náà sì jẹ́ kó di mọ̀ pé káwọn ayé kan dákẹ́ rúmọ̀ sí o káyé sọ ìsọkúsọ nípa òun nítorí pé òun kò lóyún fún ọdúnládé adékọ́lá bẹ́ẹ̀ làwọn ò fẹ́ra wọn débi pé yóò máa bá òun ní àṣepọ̀. ẹ rántí wípé lójijì ni ìròyìn náà ló bẹ̀rẹ̀ sí ní máa fò káàkiri orí ẹ̀rọ ayélujára nígbà tí ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tó ń pè ní Gistlover tó lọ tú àṣírí wípé obìnrin kan wà èyí tí wọ́n pè ìnagijẹ ní Stretchmark Queen tí wọ́n ní láti bí ọdún 2018 ìyẹn ọdún bíi méje sẹ́yìn ní lòun àti ọdúnládé adékọ́lá náà ti yan ara wọn lálẹ́ tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé lásìkò tó ń yan ara wọn lálẹ́ ìní obìnrin náà ló padà lóyún fún ọdúnládé adékọ́lá ṣùgbọ́n tí wọ́n ní ọdúnládé adékọ́lá sọ fún obìnrin náà wípé nítorí pé òun ò lè fẹ́ ìyàwó méjì gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tóun ò sì lè ṣe bí akẹgbẹ́ òun táwọn jọ ń gbé lábẹ́òkúta tó jẹ́ òṣèré ìyún ṣẹ́gun ògúngbè tó fẹ́ ìyàwó méjì níṣẹ́ ni kó lọ ṣe oyún náà nígbà tí wọn yóò sì tún wá ba ọ̀rọ̀ ń jẹ́. Gistlover ó tún lọ fi àwòrán àtẹ̀jíṣẹ́ tí ọdúnládé àti obìnrin náà tó fi ń fi ránṣẹ́ síra wọn níbi tó ti ń sọ̀rọ̀ nípa oyún náà àti bí wọn yóò ṣe pàdé ara wọn tọ́jọ́ ń ṣe ìṣekúṣe wọn tó fi síta. eléyìí ló mà jẹ́ kí ariwo kó gba orí gbogbo ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń kọ ha nítorí pé wọ́n ròyìn pé ìyá àgbà jésù ní ìyàwó ọdúnládé ìyún Ruth adékọ́lá tí wọ́n ní ṣọ́ọ̀ṣì ló máa wà ní gbogbo ìgbà tán sì ní nínú ṣọ́ọ̀ṣì ọdúnládé náà òun náà bàbá àgbàgbọ́ ni tí wọ́n sì ní ó jẹ́ kàyéfì pé òun náà ò ń ṣe irú nǹkan tí wọ́n sọ nípa ẹ̀. ó ti ẹ̀jẹ̀ pé tẹlifíṣàn yorùbá tó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí fóònù ọdúnládé adékọ́lá láti béèrè bọ́rọ̀ ṣe jẹ́ ṣùgbọ́n tí kò dá èsì àtẹ̀jíṣẹ́ wa padà dásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn tán ṣùgbọ́n ní ìgbà tí ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹni tí wọ́n ní ọdúnládé ń fẹ́ tó fún lóyún ó ti ṣàfihàn rẹ̀ o ó sì wáá jẹ́ òṣèré tíátà fún rẹ̀ náà ìyún ayọ̀mídé dáúdù. nínú ọ̀rọ̀ tí obìnrin náà tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára òun ló ti jẹ́ kó di mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n ń gbé jáde nípa òun náà ó ní àhesọ pátápátá gbà ni o ó lóun kò mọ̀ nípa ẹ̀ ó ní ọ̀gá òun dáadáa ní ọdúnládé adékọ́lá kódà ó jẹ́ kó di mọ̀ pé ọdún 14 sẹ́yìn 14 years ago ni òun ti mọ̀ táwọn jọ ń ṣeré ṣùgbọ́n tó lé nǹkan báyìí kò pa àwọn pọ̀ rárá ó ní òun bẹ̀ gbogbo àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára àti gbogbo oníròyìn pé ká mọ nǹkan tí wọn yóò máa gbé nípa òun ká sì mọ ọ̀rọ̀ tí wọn yóò máa sọ nípa òun nítorí pé òun lọ̀rọ̀ yé òun sì mọ nǹkan tó ṣẹlẹ̀ gan-an ní pàtó